lẹ́yìn òdi gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Olohunlimerue. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo tẹ́lá tẹ́ láǹfà láti máa wò ìkànnì Olohunlimerue. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Olohunlimerue TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Olohunlimerue TV kí ẹ̀yin máa jẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ sí i. ọ̀rọ̀ tèmi ọkọ̀ mẹ́sẹ̀jì ni mo fẹ́ pass ẹ̀yà àfáà ni mo sì fẹ́ bá sọ̀rọ̀ ìjọba tẹ́ ẹ̀fà ètò gẹ́ ẹ̀sẹ̀ sùúrù ebi ẹni bẹ́ẹ̀ bá ń dàgbà orí rẹ̀ máa pè ní kí wọ́n tó lè sí òpè Dr. Abdullahi jẹ́ kí n lójú prof ẹjọ́ prof ọ̀fẹ́ bẹ́ẹ̀ iná sọ̀rọ̀ àwọn tẹ́ bá fẹ́ máa fún lóye dàkàtì rẹ̀ máa rí wọn délé ọlọ́sẹ̀ àwọn ẹ̀sìn ní prof ní sọ̀bà ẹjọ́ Sheikh Maruf àwọn tẹ́lẹ̀ máa àpúrúfù dàkàtìrì wọn ẹ máa rí wọn délé àwọn dàkàtìrì kẹ wọ́n ń yọwọ́ lórí Facebook kí ló ní bọ̀ ń wá tí ò sọnù káàkiri kọ́ọ̀n kọ́ ọbọ̀ lélẹ̀ wọ́n lọ mọ iye òsà tí mẹ́ńdù kọ̀ọ̀kan kí ni tiẹ̀ rẹ̀ pé àrẹ dọ́kítọ̀ àyè dọ́kítọ̀ ọ̀ dọ́stọ̀. gbogbo ẹ̀yin àfáà náà àwọn kankan ń bẹ tẹ́ ń dá sí kí ni máa wo ilé ọlá nǹkan mẹ́rin ni. فأربعة أشياء تسبب آفة. wọ́n pariwo mọ́ Buhari wà ń bọ̀ ọ́ di ètí ẹ̀ pariwo. فأربعة أشياء ọ̀nà ọmọ fẹ́ ṣe ti wúrú wọn tọ́wọ́n bọ̀dá mi lé mọ́ ni. تسبب آفة. nǹkan mẹ́rin ní máa sọ̀rọ̀ yẹn ní àná màá sáré ka mẹ́rin dálẹ̀ tóró kálukú náà lọ́gbọ̀dọ̀ ní point. àkọ́kọ́ tí sọ̀rọ̀ yẹn dé ní àná tí palẹ̀ ọ̀làrun àkọ́kọ́ mẹ́kìnni. àwa ní. oníkẹ́yìn ọ̀yọ̀lẹ̀ bàbá àdìbà yọ̀lẹ̀ lórí bírí báyìí. ọ̀pọ̀lọpọ̀ náà gbójúlé táwọn bàbá wọn ṣe é lẹ̀ ní kò sékù. tọ́ba sì gbójúlé táwọn bàbá rẹ̀ ṣe é lẹ̀ ò ní débi tó ń lọ. ò ní débi tó ń lọ ó mójútó bí tó bá wà ní bàbá àdìbà mójútó ní ẹ̀dẹ̀ kó wa mọ́ra. Dẹ̀sí tẹ wọ̀ bọ́ọ̀lẹ̀ torí tẹ bá bọ́ ọmọ mú mẹ́rin lọ Messi náà gbé tiẹ̀ lẹ̀. Ronaldo olóòfin tiẹ̀ lẹ̀. Wọ́n wá lọ bọ́ Dẹ̀sí lẹ̀ ọlọ́sà wọ́n kà mọ́ lọ. Àtàwa ní gbogbo ẹ̀yin tí wọ́n bá ra ilẹ̀ fún ẹ má yọ̀lẹ̀ ẹ ṣekún ẹ ṣàìsùn. Bàbá wa Sùnlùn wọ́n nígbà táwọn wà lẹ́kẹ́ tí àwọn ní pé ewu ọ̀fẹ́ rí bẹ́ẹ̀ àwọn àti láàrin òru àwọn àmọ́ pé tàràkìtù ọ̀gbìn bí ilẹ̀ ya ni bí àtìlẹ́ òrì tó kàyà mọ́wúlẹ̀ ìkọ̀wá. èmi ni àfa àpàdé bíi pé mu mílíkì àti màtínà ó ti sùn débi pé ọ̀gbọ̀n bójú rọ̀. káyé eré lọ wá wà ọ̀wá láàlì ìfàdé ó ti sùn ọ̀gbọ̀n bójú rọ̀ ó sùn débi pé wọ́n fún ọ lóúnjẹ lójú oorun kó tó wá mú kí ìtayín wáyé tẹ́lẹ̀ sọ̀rọ̀ tó nílé kó tó wá gbé lọ́wọ́ ní ayé. àwa ní. ẹlẹ́kẹ̀jì. wàá níbi ìhàn. méjì tí màá sọ náà nìyẹn tí màá fẹ́ràn lọ. wọ́n sún níbi. fàbòsí kú ni o. ti kó alábòsí kọ́ra àbábòsí lọ́wọ́ yín. jọ ń gbé yín àfà tẹ́ ń sọ̀rọ̀ lónìí tẹ́ ń fàbòsí kò mo fẹ́ kẹ́ ẹ lọ kọ́rẹ́tì gangan nínú ayé kọ́rẹ́tì gbé ọ̀rọ̀ kan wọlé nìsín nítorí ọ̀rọ̀ ìmáàmṣìpù lọ́yọ̀ọ́ jọ kí lọ́kàn yín nípa ọba àti ìmáàmù kí lọ́kàn yín tẹ́ kọ̀kọ̀ púpọ̀ kí ni tí lọ́kàn yín nìkan wà máa làgàrà bọ̀ ní ìsìnkú lọ́wọ́ gbọ́lá àtọ́ba lọ́wọ́ sáà ní fàyà á tún ní sẹ́gàmà fẹ́ẹ́ pọ̀ lórí ọkàn ọ̀la yà á pọ̀ níbi tí o ti ní ṣe rán á pọ̀ níbi tí o ti ní ṣe rán kọ́rọ́ là ń lé bàbá tí a nù kí ló ní tẹ́yìn ń sọ pé kí wọ́n lọ gba ọlá àti yẹn ìmáàmù lọ́wọ́ àwọn ọba ilẹ̀ Yorùbá ṣé tí ẹ bá gbà sẹ́yìn wo gbè fún lẹ́yìn tẹ́ ẹ̀ dá lọ́jà ìlẹ́nu pé tí a bá ilé gbé ọlá ìmáàmù jíjẹ tí ẹni ẹ gbà kúrò lọ́dọ̀ àwọn ọba
voters card ni wọ́n mọ̀ bí yẹn ìmọ̀ àbí membership card ẹgbẹ́ membership card ẹgbẹ́ ni wọ́n padà mọ̀ bí yẹn ìmọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìmọ̀ àwọn pọfẹsọ tìmẹ́yìn ní ẹ̀ ń tò bóyì ẹ̀yìn rí náà nínú ìwé nígbà tá a náà lọ sùkúù akàwé kan tí wọ́n pè ní Nigeria People's and Culture ọ̀rẹ́ ìjọba fọwọ́ pọfẹsọ tìmẹ́yìn bí ìwé yẹn ọ sọ̀rọ̀ nípa bí wọ́n ṣe di ọba àwọn ọba ilẹ̀ Yorùbá àwọn ni wọ́n lọ rèé gba ìsìlámù wá bọ́ọ̀ bá mọ gbogbo ẹ̀ mímọ tẹ́tẹ́ o tìmílágójú lọ́ọ́ gba ìsìlámù wá òun ló sì lọ mú àfa àwà tó wá máa kí òkú yóò ṣe wá dòní ní 2025 ẹ wà ní wọ́n mọ̀ yẹn ìmáàmù mọ̀ ẹ wá fi ìsìlámù ẹ wá fi compare Christianity ìgbà orí Christianity dé. màá fún yín instances mẹ́ta tẹ́ẹ̀dì mà pé àwọn ọba ni wọ́n ní central mosque ọba lè má ní Ansarudeen ó lè má ní Nawarudeen ó lè má ní àwọn imams yòókù but central mosque wọ́n kọ̀ fáàmù ẹ̀ àwọn ọba ni wọ́n ní lọ́wọ́ àfin ọba lọ́wọ́ central mosque bóun ló ṣe jìnnà síra wọn sí kò ṣe gbé wájú lé yín wọ́n tó ń jà lónìí kò ṣe gbé wájú lé yín ẹ fọlá ọlọ́lá fọlọ́lá ẹ fi ọlá ọlọ́lá ẹ fi fọlọ́lá ẹ ti wọ́n lu ọlá wọn àwọn ọmọ àbòsí ṣe àrẹ ní sàbòsí ìtara ni wọ́n ti sọ̀rọ̀ ná ìjọ ebi ọba fèrè àwọn náà ìjọ ọlọ́wọ́n náà Musa àtàrú náà sọ olúwa kú lálẹ́ àwù kábà. báwo la ń lẹ́bi yìí náà. ẹ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá sọ̀rọ̀ ní kọ́mọ́ tẹ̀ yóò fi ṣe tí ọ̀dà ẹ gbogbo àwọn àfa ẹ̀já discharge iṣẹ́ wa ẹ̀já discharge ẹ̀ pẹ̀lú mímọ́ ọ̀pọ̀lọpọ̀ yín náà wọ́n ti jẹ ìmọ̀ ẹ̀ ní lọ́mọ́ sásí lọ kírun gbé àwọn máa kí jẹ́ máa kí máa kí lọ ẹ̀ wà lé bọ́ọ̀lù wọ́n wá ń bi ilé rẹ̀ pé ẹ̀ ní lọ kírun ní ẹlẹ́ ti rẹ́yìn lọ tẹ́ ẹ̀rẹ́yìn lọ bí ìfowópamọ́ sẹ́yìn lẹ́rẹ́ lọ bí márẹ́jì yẹn lẹ́rọ lọ bí fìdáwò àbòsí ẹ̀sìn lẹ́ẹ̀sẹ̀ o. wọ́n gbórí mẹ́rin. gbogbo ẹni tí máa ti ń tàbùsí àsúlùmọ̀ ìṣòlùmọ́tò yá ọmọ ìkìyà náà nílé ẹ máa mú. tó mẹ́ta sí. kí ló dé kí ló ń bọ̀ àṣẹ wọn ń bèrè owó lọ rẹ.